kọ́ ló ṣoore fún wọn tí ò bá sí Fọlá tí ò bá sókù Fọlá tó kù Mohbad ṣọ́ọ́rì nǹkan kan jẹ láì só dàrọ̀. My hair is beautiful, thank you. Òun náà fi bá mi dì mo kó ni because iṣẹ́ site mi like irun máa torí iṣẹ́ site mo ti yọ wíìgì mi. Alábòsí ṣẹ́wà. ẹ̀yin èèyàn mi ó má dẹ̀ wá ga o ṣé Lizzy Anjorin ṣe ó tún rokúro Fọlá Tinubu ní báyìí tí ó jẹ́ ìyáálé rẹ̀ torí wípé arábìnrin yìí ó ní tí ò bá jẹ́ òkú Mohbad àti òkú Fọlá ó sọ níbi pé Fọlá ti kú kí ló ń ṣẹlẹ̀ báyìí ṣó yẹ ká tún máa rokúro àwa ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ní òní dẹ̀yìn lẹ́yìn Fọlá o ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó tún sọ níbí. Wọ́n ti lọ ṣàbí kiri wọ́n ti ṣàbí dọ̀hùn. Ọlọ́run bá ba tèmi jẹ́ mo rántí àwọn kan àṣejọ́ táwọn ènìyàn gan ṣe aṣóhùn ya wálé. Ọlọ́run èmi I'm a very stable person, very stable and loyal. Don Jazzy Juliet Adekola ọjọ́ táwọn kan gẹ̀ẹ́sì aṣóhùn ya wálé. Aṣóhùn ya wálé. Aṣóhùn ya wálé. Ọjọ́ tán gẹ̀ẹ́sì yẹn aṣóhùn ya wálé. Mi tí mo ti gbọ́ Fọlá ló ń ṣe wọ́n lóore wọ́n wá ní Fọlá ti ṣoríire Fọlá olóṣùríire olórí burúkú wọ́n fún lórí burúkú gbà owó tó fi gbà mo wá wọn billions of naira wọ́n á gbé wèrè lọ sí Tanzania látẹ̀yìn ìpìlẹ̀ Kútọ̀nù ó kọ́kọ́ rìn bíi 1000 kilometre. Thank you Afọláyan aṣíjọ́ táwọn kan gẹ̀ẹ́sì aṣóhùn ya wálé àtàwọn náà yóò hùn padà tó bẹ̀rẹ̀ sí ní bú wa àwọn ọ̀dà lẹ́nìí ẹ yóò já sí fọlí ẹja fọ ẹ já sí ọjọ́ tá a lálejò kan tó wá gẹ̀ẹ́sì ẹ̀wù bulletproof ọjọ́ tá a lálejò kan tó wá gẹ̀ẹ́sì létí omi ẹ̀ẹ́dán já sí létà lè tàrà gbọ́ wípé ẹni tó gẹ̀ẹ́sì létí omi yẹn wọ́n jẹ́ báyà pé ọmọ ìyọ́n bàbá làwọn ọmọ ẹ̀gbọ́n bí ọmọ àbúrò bí wọ́n bá dojú ìjà kọ́ wa bá ń wò wọ́n aṣọ tí wọ́n kan wá kọlù wá ni social media ilé ọgbọ́n. I'm a very stable person. I'm a very stable person, no. In my travel, my was of any abirùn pé mo travel. Kẹ́lẹ̀ lọ́dọ̀ dè mí lójú ọ̀nà. Social media ilé ọgbọ́n. Until you can stable yìí mú kí wọn wà bí kan léyìí má bọ́ mi lọ́la àdó tó ṣì jẹ́ tí mo bóyá ń ṣe field actress tí mo bóyá ń ṣe ògbẹ́ á lọ bá wọn á lọ ọmọ ẹ̀gbọ́n òun ni wọn ọmọ àbúrò òun ni wọn. Bọ́ mo ṣe wà nínú mo wá nǹkan kan nù. Ríṣìíríṣìírí ṣé mo gbélé síta eré ọmọdé ni gbogbo rọ́bìṣì yẹn déètì wo rèé wo torí business class ni déètì wo gan rèé déètì òkè ń parọ́ ṣé mo gbé síta wá wò April 9 wo
ló ti rí ó dé lè mọ̀ òun rèé wò ló ti rí tó bá wo déètì yẹn níbí báyìí April 9 ó lè mọ̀ rí wàá nu business class gbogbo ìṣìjákujàku yẹn máa lọ polongo ó fẹ́ pàdé mi no flight yìí.